Ṣé máa ń wo fíìmù? Wọ́n wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí lè bá dá. Ẹni ẹ̀ ń wo ewu ràn torí ẹkọ́nọ́mìkì Nàìjíríà ọba ká máa wo fíìmù lásìkò. Látàyè àwọn fíìmù orí kòtò ayé àwọn níta ti wò tí mo ti sọ pé mo yá mo farabalẹ̀ wò ni ẹ. Mo tó máa ń wo ìbáfẹ́ mo máa ń sùn lọ́jọ́ yẹn. Ibo lẹ ti máa ń wo fíìmù? Mostly orí phone, mo lè wò lórí YouTube, mo dẹ̀ lè wò lórí Netflix. Àwọn fíìmù tí mo ti wò, àwọn ti Ara Olúwa, àwọn fíìmù Fúnkẹ́ Akíndélé àti Ọdúnládé Adékọ́lá. A máa ń wo fíìmù tí ó kàn pa wá lẹ́rìn just like that bóyá bí àwọn bàbá Sùwé, àwọn Ọdúnládé Adémọ́lá. Àwọn fíìmù tí ẹ̀ ń wò lórí Netflix àti tẹ̀ ń wò lórí YouTube, èwo lẹ máa ń gbádùn jù nínú gbogbo ẹ̀? Mo máa ń prefer kí n wò lórí Netflix because ọjọ́ mi mo lè fẹ́ type fíìmù kan kí ó jẹ́ pé àwọn ìmí náà máa gbé wá fún mi. Ìyẹn ní Orí YouTube, but orí Netflix exactly nǹkan tí mo bá type ló máa gbé wá fún mi. But tí kò bá dé sí níbẹ̀ wọ́n máa ń jẹ́ kí n mọ̀ pé kò sí orí ẹ̀. Tí mo bá fíìmù kí n wúyàn lórí. Níbo gan tí máa wò bá fíìmù gbà mí gan. Orin tí wọ́n máa ń kọ lórí fíìmù máa jẹ́ kí n mọ nǹkan tó máa ṣẹlẹ̀ nínú fíìmù. Ìgbà míì gan tí wọ́n bá ti wo bí sín méjì lórí Yorùbá fíìmù àbí mẹ́ta láti máa ti mọ̀ pé nǹkan báyìí ni Yáyó ṣe fún Yáyó padà bùtú ilé ìlú ó padà bùtú ilé ìlú. Pé ṣe rí àwọn fíìmù tó ń ṣe láyé àtijọ́ ó fún wa lọ́gbọ́n ju ohun tí wọ́n ń ṣe nísìn. Tó ń ṣe nísìn àrògbọ́n kankan ẹlòmíràn kan ṣe fíìmù kò ní lójútùú. Nínú fíìmù náà lè pé òun owó bóyá òun ṣe ìtọrọ àánú fẹ́ nìkan báyìí òun káàrò owó ẹni tó ṣe ṣe. Ó ṣe é ṣe èyí ó ṣiṣẹ́ tọ́ ni. Fíìmù wo lẹ wò last? Home of Ga. House of Ga. Okay, House of Ga. Kí lẹ lè sọ nípa House of Ga yìí? In fact, wọ́n really gbìyànjú lórí orí ẹ̀. Kò sẹ́ni tí ó máa wo ìtì ẹ̀ lásán tí kò ní fẹ́ lọ wo bí ó ṣe bẹ̀rẹ̀ àti bó ṣe parí. Àwọn fíìmù tó wá ń ṣe ṣé ẹ rò bóyá wọ́n ń ṣe àǹfààní fáráàlú ni àbí wọ́n ń pa aráàlú lára? Bí kálukú ó ṣe rí benefit ara ẹ̀ kálukú wà. Bí mi ó ṣe rí benefit ara mi ní fíìmù tèmi ń ṣe. Báwo ló ṣe rí benefit ara wọn ní fíìmù táwọn máa ń ṣe. Ṣé ẹ̀yin máa ń ṣe fíìmù ni? Nígbà bá dúró nísìnyí máa ń tó ẹ̀yìn kalẹ̀ nísìnyí ṣe àwọn pé fíìmù lèmi náà ń yá yẹn. Ẹ ń bá kámẹ́rà mi ni wọ́n mọ̀ pé mo ya fíìmù. Nínú Aníkúlápó, wọ́n jẹ́ ká mọ̀ pé obìnrin ló dáhùn láti fi mọ agbára rẹ̀. And then nínú Jagunjagun náà, gbogbo bí agbára everything, obìnrin náà ni ó mọ okùnfà agbára, òun náà ló dẹ̀ ti mọ tí wọ́n tún ṣe mú balẹ̀. So ẹ wá láìkì pé wọ́n ṣe bẹ́ẹ̀? Ó wà interesting but kò dàbí tàwọn ayé àtijọ́ mọ́ because fíìmù ayé àtijọ́ a rí lè kọ́ ẹ̀kọ́ ju títí sí yìí lọ because àwọn nǹkan tí à ń kọ́ láyé àtijọ́ yàtọ̀ sí títí sí yìí ọ̀dọ̀ ayé ti lajú. So mo ṣì prefer àwọn fíìmù tí ẹ bá tún lọ wo àwọn fíìmù ayé àtijọ́ yẹn ó sì tún máa ń mú wa rántí àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Nínú àwọn tó ń ṣe fíìmù yẹn, èwo ni wọ́n lẹ láìkì jù? Tí wọ́n bá sọ pé nínú fíìmù ẹ tí mo máa ń láìkì jù I like Ibrahim Chatta. Mo like Ọdúnládé Adékọ́lá because anytime tí mo bá ti rí pé Ọdúnládé ló ṣe fíìmù yìí mo máa ń try láti wò. Wàá yín sọ̀rọ̀ yìí tí Ọdúnládé bá wọ bíbá kí ló máa wọ́ ṣẹlẹ̀ sí mo máa feel like mo máa happy inú mi máa dùn pé Ọlọ́run ṣe o lára àwọn dreams mi ó tún come true. Ẹ já imagine pé Ọdúnládé Adékọ́lá ló ń wò yìí, kí lẹ fẹ́ sọ fún Ọdúnládé Adékọ́lá? Mr. Ọdúnládé Adékọ́lá, mo kàn wish láti rí yín face to face so tí mo bá ti wá rí yín màá mọ nǹkan tí màá sọ.